ẹ̀yin èèyàn ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel ó tún ti gba bòmí ìyọ o. Àáfàá tí ó mú Muyideen lọ́dọ̀ ìyá rẹ̀ lọ́jọ́ sí tí ìyá rẹ̀ fi ṣàdúrà fún ó ti fohùn ránṣẹ́ sí bàbá Kọ́lá Olóòtú ìyẹn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ nípa ọ̀rọ̀ kan tí bàbá Kọ́lá Olóòtú sọ lórí ọ̀rọ̀ Muyideen Àgbàlá Gabriel. Muyideen Àgbàlá Gabriel tún ti pàdé aláàánú mi o. Ọ̀kan nínú àwọn mùsùlùmí ìyá olówó kan ní Lẹ́kí ló ní kí wọ́n gbé Muyideen Àgbàlá Gabriel wá. Wọ́n ní kí wọ́n tó gbé Muyideen Àgbàlá Gabriel wá dọ̀hún kọ́kọ́ lọ rèé gba ìre lẹ́nu ìyá ẹ̀. Wọ́n fi 250,000 ránṣẹ́ sí ìyá ẹ̀ pé kí ìyá máa fi ṣòwò. Ọ̀yá ẹ fi tinútinú fọ́mọ yín ládùúgbà tó bá ṣe wípé ìbínú yín ní tẹ̀ lọ́mọ yín. Ìyá ẹ̀ ṣàdúrà fún gbàrà tí wọ́n sì mú dọ́dọ̀ ìyá ẹ̀. Ìyá ẹ̀ ní Muyideen kọ́kọ́ ní ìjọ́njẹ àsìkò àtàwọn vitamins ká àsìkò. Wọ́n gbé lọ síbítù wọ́n lọ yẹ̀jẹ̀ rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn wọ́n bẹ̀rẹ̀ tọ́jú lórí ẹ̀. Wọ́n gbé lórí ìṣọ́ kan tí ọmọ sọ tọwọ́ tẹsẹ̀ báyìí. Kì í ṣe pé wọ́n mú wọn dé mọ́lẹ̀ lójú kan náà o. Ó fúrì láti máa lọ ṣùgbọ́n àwọn kan ń mọ́nítọ̀ rẹ̀. Wọ́n gbé lórí mọ́nítọ́rì. Ó gbọ́dọ̀ mutí. Ó sì gbọ́dọ̀ ta tẹ́tẹ́ láàrin oṣù mẹ́fà tó o bá ti mutí tó ta tẹ́tẹ́. A jẹ́ pé ó gba 5 million tó fi bẹ̀rẹ̀ bísíǹsì. Ó máa kírun tó o bá ti ń kírun tó o ta tẹ́tẹ́ tó o sì mutí fún odidi oṣù mẹ́fà. 5 million tó ń wò yìí ó láǹfààní láti gbà. Tí oṣù mẹ́fà yẹn bá wá bọ́ ẹ̀yìn tó o bá ti pọ́dún kan mutí tó o ta tẹ́tẹ́ tó o sì ń kírun ó ti sún àjò ó ti dà láàjì lọ́dún tí ń bọ̀. Ọ̀rọ̀ tó ń lọ nípa Muyideen Àgbàlá Gabriel lórí wípé Muyideen ti di mùsùlùmí ó ti ń lọ mọ́ṣáláṣí báyìí. Tí ẹ bá gbàgbé tẹ bá ṣì rántí dáadáa pé oríṣiríṣi ọ̀rọ̀ ló ti ń lọ káàkiri látìgbà tá a ti rí fọ́nrán Muyideen ní mọ́ṣáláṣí. Kódà ọ̀pọ̀ ló ń sọ wípé àáfàá tó mú Muyideen lọ́dọ̀ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi ṣàdúrà fún wọn ní àáfàá ọ̀hún wọn ní ìwà tí àáfàá yẹn wù wọn ní ìwà alábòsí ni. Tí bàbá Kọ́lá Olóòtú náà sì dá sọ́rọ̀ yẹn wípé iye olówó kan ni ó fún Muyideen ní 5 million naira tí wọ́n sì tún gbowó fún ìyá Muyideen kódà pé wọ́n ti ṣetán láti ran Muyideen lọ sí ìlú Mecca. Táwọn kankan sì ń sọ wípé ó ṣeéṣe kó jẹ́ àwọn àáfàá igan ni ó ń ti Muyideen gbọ̀ngbọ̀n tí Muyideen fi lọ ṣìwàwù sí pásítọ̀ Àgbàlá Gabriel tí ẹ̀yin yóò bá gbàgbé tí ẹ bá ṣe ìrántí dáadáa. Ṣùgbọ́n báyìí àáfàá tó mú Muyideen lọ́dọ̀ ìyá rẹ̀ yẹn ti wá jáde wọ́n ti sọ̀rọ̀ sókè wọ́n ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ gbogbo bí iṣu ṣe kú tọ́bẹ̀ ṣe bẹ́ lórí ọ̀rọ̀ Muyideen. Bí ìyá olówó kan ṣe kọ̀ǹtáàtì wọn wípé kí wọ́n wá Muyideen láwárí kán sì mú lọ sọ́dọ̀ ìyá rẹ̀ tí ìyá rẹ̀ fi ṣàdúrà fún. Gbogbo bí Muyideen ṣe fi ẹnu ara ẹ̀ sọ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn mùsùlùmí tọ́kànlẹ̀ bí òun sí láti àárọ̀ ọjọ́ ayé òun ló wò òun láti padà sí kó òun máa ṣe pé gbogbo àwọn ọ̀rẹ́ tóun ní nígbèsí ayé òun pé gbogbo wọn àáfàá ni wọn. Bí Muyideen ṣe fẹnu ara rẹ̀ sọ wípé ẹ̀sìn mùsùlùmí lókù tóun fẹ́ máa ṣe gbogbo ìpátá làáfàá ìṣàlàyé nínú fọ́nrán ilé tó wà ń bí tí mo máa play tí gbogbo wa àájìjọ wò ẹ wò ọ̀rọ̀ pọ̀ nùwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu àáfàá yìí o gbogbo bí iṣu ṣe gbó tọ́bẹ̀ ṣe bẹ́ tí wọ́n ṣe sí gbogbo ẹ̀ pátá lórí ọ̀rọ̀ Muyideen gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lórí ọ̀rọ̀ bí Muyideen ṣe padà di mùsùlùmí gbogbo ẹ̀ pátá òun làáfàá ìṣàlàyé gbogbo ẹ̀ náà láti jọjọ gbọ́ bẹ́ẹ̀ bá ṣe wá ń gbọ́ ìròyìn lórí ẹ̀ máa bá mi jù sí comment section àmọ́ síwájú kí n tó máa play fídíò ọ̀hún. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì Digi Naija Television gbogbo ojú tó ń wò mí ṣàlàáfíà ni mo tún bá yín lákòókò yìí tẹ́yin bá ṣe wá ń wò mí tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ mi for the first time ẹ má gbàgbé láti máa bá mi subscribe kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò yìí ẹ má bá mi fi ròyìn lórí ọ̀rọ̀ tá a tún mú wá nípa Muyideen àti tí àáfàá yìí fẹ́ ṣàlàyé nínú fọ́nrán tá a jìjọ wò yìí ẹ má bá mi jù sí comment kí ẹ sì má bá mi share kó máa lọ lórí ayélujára. Now àáfàá yìí wọ́n challenge bàbá Kọ́lá Olóòtú lórí àwọn ọ̀rọ̀ tí bàbá Kọ́lá Olóòtú sọ nípa wípé ìyá olówó kan ti fún Muyideen ní 5 million naira tí wọ́n sì ti promise Muyideen ní Mecca pé yóò lọ sí hajj ìyẹn ní Saudi Arabia. Àáfàá yìí challenge bàbá Kọ́lá Olóòtú wípé tí information yẹn bá right kí bàbá Kọ́lá Olóòtú kàn mú evidence wọn jáde àmọ́ gbogbo bọ́rọ̀ ọ̀hún ṣe jẹ́ ẹ jẹ́ a gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu àáfàá yìí ó yá òun rèé ẹ jẹ́ a dùn. ìyá tí wọ́n rán mi the first iṣẹ́ tí wọ́n rán mi náà ni pé kí n jíṣẹ́ fún ìyá rẹ̀ kí n fún màmá yìí lówó yìí kí n sì ní kó ṣàdúrà fọ́mọ yìí
mo sì kówó fún ìyá bẹ̀rẹ̀ àdúrà báyìí ọmọ wó lulẹ̀ fún yẹ ṣé ibẹ̀ náà ní tí mo sọ pé dìde 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 kí ni tèmi kìí ṣe mùsùlùmí ṣebí church ló ti kú ọ̀rọ̀ kúnlẹ̀ tó dàrú mọ́ ẹ̀yin Súfì nǹkan kan lọ́wọ́ báwo ni ó ṣe wá ní dàrú mẹ́ni tí kìí ṣe mùsùlùmí lọ́wọ́ ṣé ibi tí ti pilẹ̀ lọ́rọ̀ kúnlẹ̀ nígbà tí mo débẹ̀ kí n kà máa sọ fún ẹ pé ìkúnlẹ̀ but ẹ̀yin èèyàn tẹ́ bá ti jẹ́ ọ̀tá èèyàn ẹ̀ ní rí dáadáa ní tẹ̀yìn bá ṣe mistake ìbẹ̀lẹ̀ mọ̀ sọ ẹ̀yin nu Ọlọ́run nìyẹn nu ẹ̀ lájọ wa yóò bá yé mi gan sẹ́ni tí ì bá jù báyìí lọ tí ì bá ní jù báyìí lọ wàhálà mo mẹni tọ́lọ̀ ń pálẹ̀ jù mí lọ ọ̀rọ̀ ẹ̀dá nìkan lèmi ọmọ àmọ́ pé kí n rí yẹn báyìí pẹ̀lú tí máa sọ pé Ọlọ́run mọ̀ yín kí ni tí ń sọ yí yé mi délé yìí lọ ẹ máa ń tẹ́ ẹ fẹ́ múnú ọ̀rọ̀ yẹn káwọn onísúfì àbáwọn oníjàládì máa lò ẹ wo wọ́n sì ní kúnlẹ̀ ọ̀dá èèyàn ló kúnlẹ̀ yìí o ṣé ń fọ lórí ni kì í ṣe mùsùlùmí níjọ́ tá a bá yẹn ṣebí kí n tó máa sọ pé ìsìlámù ọkọ̀ fara yín kọ́kọ́ ju ìsìlámù oyè náà yín kàn jẹ́ mú ìdí nìní ìgbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú ó ní níjọ́ tí Àgbàlá Gabriel máa pàdé òun lọ́nà ó ní òun ti mú nǹkan gbogbo ń tẹ̀yàn máa mú lòun ti mú òun lẹ́sìn náà òun kàn jẹ́ mú ìdí nìní ó ní táìmù gbà tí Àgbàlá Gabriel pàdé òun ó ní òun ò lọ lè gbégún rí òun ò wọ chọ́ọ̀chì rí àmọ́ táìmù tí Àgbàlá Gabriel pàdé òun yẹn kò sí ẹ̀sìn tí wọ́n bá ní kó òun ṣe tó òun lè ṣe torí pé òun ti mú nǹkan débi pé òun ò ní làákàyè mọ́ tẹ́ ẹ bá súnmọ́ mú ìdí ni ẹ mọ̀ pé ó ní làákàyè jèmi àti yín lọ. ẹni yìí ẹ jíṣẹ́ rí tẹ́ ẹ bá ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ tẹ́ ẹ bá ti fẹ́ dá sí ẹ dá sí tẹ́ ẹ fi mọ̀ pé mo fẹ́ pàdé àánú Ọlọ́run Bàbá Kọ́lá Olóòtú ọ̀rọ̀ tẹ́mi wá sọ rèé èmi náà ni mo kọ́kọ́ give information pé ìyá wa káníkẹ́ ń wá wá o ìyá yìí ó sì sọ fún mi ju kí n fún ìyá rẹ̀ lówó kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún káwá wo kí ni a lè ṣe nínú ètò ìgbésí ayé ẹ̀ wàláì màmá yìí ọ̀sọ̀ jùbá lọ wọ́n ní mùsùlùmí wọ́n láwọn ti gbé débi táwọn fẹ́ gbé dé ẹ jẹ́ káwa náà gbé pèsè bí Muyideen ni wọ́n pè kí n tọ́ wọn lọ tọ́wọ́ ẹgbẹ́ mùsùlùmí náà ni wọ́n tún wọn bí a ṣe mùsùlùmí kódà kí wọ́n má jẹ́ mùsùlùmí ká ṣe ń tọ́lọ̀ ń bá fún wa lágbára fún wọn ká máa bá tiwa lọ ìyá yìí ọ̀sọ̀ jù bẹ́ẹ̀ lọ Bàbá Kọ́lá Olóòtú information tẹ́yìn gbé jáde yìí bó lẹ ti gbọ́ Bàbá Kọ́lá Olóòtú àgbàlagbà nìyí amòye nìyí Bàbá Kọ́lá Olóòtú ìyá níbi ta ló fún information pé ìyá olówó kan sọ pé ká lọ lè gbé Muyideen wá ṣe àfikún wípé wọ́n ní ká gbé Muyideen wá ìyá wa yìí náà gbé ní pé kí gbogbo mùsùlùmí náà ó sì gbá kìí ṣẹrù àwọn nìkan kìí ṣẹrù àwọn nìkan Bàbá Kọ́lá Olóòtú Bàbá Kọ́lá torí Ọlọ́run ẹ̀yin tẹ́ kìí sọmọdé mọ́ gbogbo tọ́lọ̀ mọ́ kó fẹ́ dà ẹ̀yin nìkan lẹ́mọ tó kù tọ́lọ̀ tí ṣe fún yín báyìí ní wíwò táwa ń wò yín lókèrè gbogbo tọ́lọ̀ mọ́ ṣe fẹ́ dà láyé Ọlọ́run ti ṣe fún yín bálẹ̀ kí á mọ̀ ṣe dà lókù ẹni ìyá yìí padà ìgbà tí Muyideen dọ́dọ̀ ìyá yìí ní Muyideen kọ́kọ́ ní oúnjẹ àsìkò àwọn oúnjẹ fítámì kí wọ́n kọ́kọ́ gbé lọ hospital kan lọ yẹ̀jẹ̀ rẹ̀ wò Bàbá Kọ́lá Olóòtú hospital wo ni wọ́n gbé lọ subhanallah àwọn wo lẹ́fẹ́ kí ni wọ́n dùn sí yín lórí ọ̀rọ̀ yìí tẹ́ fi sọ tẹ́sọ yìí àwọn wo lẹ́yìn wáyọ̀ nù wọn Bàbá Kọ́lá Olóòtú Bàbá Kọ́lá Olóòtú kí ló mú yín ṣe léyìí wọ́n dẹ̀ gbà yín láàyè irú information yìí lórí rédíò tẹ́ wà àti rédíò pírẹsẹ́ńtà àti àgbàlagbà àti olóye onímọ̀ gbajúgbajà ìlú mọ̀ọ́ká ẹni tọ́lọ́run bá ti kẹ́ ṣé ọ̀dà kẹ́ pass information tí ò rí Bàbá Kọ́lá Olóòtú ẹ̀yin náà sì bímọ tiyín kọ́lọ́run já àwọn ọmọ tiyín náà ọlọ́mọdé wọn pàdé aburú kọ́lọ́run já àwọn ọmọ tiyín náà yẹn kí wọ́n yẹn dúmọ́ fún àwọn ọmọ yín náà pa yín lẹ́kún nǹkan yọ kán ní mo rò lórí ọ̀rọ̀ yìí àníyàn mi lórí ẹni wípé bóyá ẹni láti pass information yìí láti lè jẹ́ káwọn míì tí wọ́n bá ní èrò láti ran ọmọkùnrin yìí lówó kí wọ́n lè bá káwó orí wọn kù
ká lè bá dáwọ́ orí wọn ká lè dìímú. Ẹ má gbàgbé pé ẹni tọ́lọ́run bá kọ pé yóò ṣe ni lóore yóò ṣe. Bẹ́ẹ̀ ti lérò pé expectation ti yín ni pé bóyá 5 million ìṣòro ẹ̀ Ọlọ́run lè padà ní kọ́mọkùnrin yóò padà di ẹni tó jẹ́ pé yóò máa ná 10 million naira pẹ̀lú ìrọ̀rùn. Àkọ́kọ́ náà àwa gẹ́gẹ́ bí mùsùlùmí báyìí ṣe lérò pé bóyá wọ́n fẹ́ tàn máa ń pè mú ìdí nìkan wọlé ń sìn inshallah Ọlọ́run dákun kó fún láàyè kójú ó gbé. Ǹjẹ́ àwa sẹ́rí àwa gẹ́gẹ́ bí mùsùlùmí wọn kì í tàn yẹn gba Islam. Àwọn fídíò kan ibi táwọn àfáà wa ká tèmi náà àti gbogbo wa tá a ti interview rẹ̀ tẹ́ fi mọ̀ pé fúnra ara ẹ̀ ó sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́ fi mọ̀ pé orí ẹ̀ pé ju èmi àti yín gan lọ láwọn sáìdì kan ìkankan ò ṣe làákàyè ó sì sàwọn àlàyé kan tó ṣàlàyé sábàbí tí Ọlọ́run bá lu Àgbàlá Gabriel fún nínú ìgbésí ayé òun. Ẹ̀yin èèyàn mo lérò wípé ẹ ń de ọ̀rọ̀ tí àáfàá yìí ń sọ ṣẹ́yìn náà gbọ́ statement tán sọ yẹn wípé kò sí kankan tó ń ṣe làákàyè Muyideen làákàyè ẹ pé dáadáa ó mọ tí ń ṣe kò sí ní tó ń ṣe fún gbogbo ẹ̀yin tẹ́ ń wò pé bóyá Muyideen ní skankan bóyá kò mọ tí ń ṣe ẹ ti ti gbọ́ another confirmation báyìí pé Muyideen mọ tí ń ṣe o kò sí tí ń ṣe Muyideen o ìfẹ́ inú Muyideen ò ní Muyideen ṣe èmi kò sì nígbàgbọ́ pé anybody ló ń ti Muyideen mọ̀mọ́mọ́ ṣèfẹ́ inú ara ẹ̀ ni ṣùgbọ́n ìdí tó fi ń wo gboru ìwà yìí ó máa yé Muyideen ó sì yẹ lẹ́dàá rẹ̀ náà ẹ tún jẹ́ máa gbọ́fà ìlọsíwájú. Ó sọ̀rọ̀ débi wípé ó ní Ọlọ́run lu Àgbàlá Gabriel nínú ìgbésí ayé òun pé òun ò ní mutí mọ́ òun ò ní mukúmu mọ́. Ó ní sábàbí tọ́lọ́run lu Àgbàlá Gabriel fún nínú ìgbésí ayé òun àmọ́ tó bá jẹ́ pé Ọlọ́run bá lu Àgbàlá Gabriel ní pé òun ò nílé láyé ni kò gbọ́dọ̀ jọ jásí pé Àgbàlá Gabriel náà ni ó ṣe bóun ó ti nílé òun náà ni ó tún wá gbà. Ó ní tó bá jẹ́ pé Ọlọ́run bá kọ pé Àgbàlá Gabriel ni ó jẹ́ onísábàbí tóun fi fẹ́ yàwó láyé ni kò gbọ́dọ̀ jọ jásí pé Àgbàlá Gabriel ni ó fẹ́ yàwó fóun òun náà ni ó tún wá gbà. Ó ní bóun ṣe wá wà yìí Islam náà ni wọ́n bí òun sí àwọn ọ̀rẹ́ tóun ní tẹ́lẹ̀ láwọn ọdún àfáàní gbogbo wọn. Ṣé bí mo rò pé pásítọ̀ Àgbàlá Gabriel ti gbéwèé lé Muyideen fún Muyideen ni wọ́n ti sọ fún ìyàwó ẹ̀ lọ́jọ́ kìíní àná pé kó máa tẹ̀lé lọ wáyé tí Muyideen ṣe tí wọ́n á sọ statement wípé wọ́n gbalé lọ́wọ́ wọn gbàyàwó lọ́wọ́ àbí kí ló ń ṣẹlẹ̀ gangan ṣé wọ́n gba àpàṣẹ lẹ́yìn ìgbà tí Dr. Yomi Hamzat ti bá gbàwé eléyẹn àti wọ́n sì ti settle mátà yẹn tó ti gbéwèé díẹ̀ lé lọ́wọ́ ṣé wọ́n tún padà gbàwé yẹn lọ́wọ́ ẹ̀ ni àbí kí ló ń ṣẹlẹ̀ because ọ̀rọ̀ yìí ó fẹ́ máa rújú kò fẹ́ yé mi dáadáa o ẹ̀yin èèyàn ṣé wọ́n padà gbàwé yẹn padà ìwé tó ti sign tó ti tọwọ́ bọ̀ ṣé wọ́n padà gbà lọ́wọ́ ẹ̀ padà ni àbí wáyé tó fi ń claim pé wọ́n sì gbà lé lọ́wọ́ òun then ìyàwó tí wọ́n sọ pé kó tẹ̀lé lọ́jọ́ kìíní àná tíyàwó insist pé òun ò lè tẹ̀lé ó wá tún sọ pé wọ́n gbà ìyàwó lọ́wọ́ ọ̀nà owó náà fi gbàgbà ìyàwó lọ́wọ́ Muyideen torí kò yé mi ọ̀rọ̀ àárín yìí ò fẹ́ yé mi dáadáa bóyá àfáà yìí sì ní láti wá ṣàlàyé fún wa dáadáa ọ̀rọ̀ wọn sì kẹ̀kan aláyé tán ṣe sì kẹ̀kan o wọ́n sì ní láti wá ṣàlàyé fún wa dáadáa bó ṣe wípé wọ́n gbà ìyàwó àtìlé lọ́wọ́ Muyideen tó rójú báyìí láṣẹ rí tí wọ́n sáìn ìwé ilé Muyideen tí wọ́n gbé lé Muyideen lọ́wọ́ tí wọ́n sì sọ fún Muyideen pé kó lọ máa gbénu ilé yẹn òun fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ pé òun ò lè gbé bẹ́ẹ̀ mọ́ ìgbà tí wọ́n fi tí Muyideen àfi kúrò lọ́dọ̀ Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn pẹ̀lú Yomi Hamzat wọ́n sọ fún ìyàwó ẹ̀ pé kí ìyàwó ẹ̀ máa bá lọ ìyàwó insist pé òun ò lè bá lọ wọ́n èso tún ṣe wá ń claim wípé wọ́n gbà ìyàwó lọ́wọ́ wọn gbalé lọ́wọ́ because kò yé mi àfáà ìṣì ní láti come back again láti wá ṣàlàyé àárín torí kò tí ì yé wa dáadáa ẹ tún já máa gbọ́ wọn lọ síwájú. Sẹ́rí ìpè Muyideen sí ká interview rẹ̀ ká béèrè ọ̀rọ̀ ó nígbà tí wọ́n bí òun inú Ìsìlámù náà ni wọ́n bí òun sí òun àwọn àfáà lọ́ọ̀rẹ́ òun ó ní òun ò ṣẹ̀ṣẹ̀ kankan míì tójú Ìsìlámù lọ àmọ́ ńgbà tó yá tóun bẹ̀rẹ̀ ó ní Ìsìlámù yìí náà lòun sì nífẹ̀ẹ́ jù àmọ́ ńgbà tóun ti bẹ̀rẹ̀ sí mú nǹkan kí Àgbàlá Gabriel tó pàdé òun kò sí ẹ̀sìn tí wọ́n bá pè òun sí ń gbà òun tóun lè ṣe ó nígbà tí Àgbàlá Gabriel wá pàdé òun tó invite òun sí church tóun fi lọ ó ní ìyẹn ló jẹ́ kóun dèrò church ó ní àmọ́ sẹ́wọ́n mọ̀ yìí pé kádàrá Ọlọ́run pẹ̀lú ń tó ṣẹlẹ̀ yìí lọ́lọ́run fi dáhùn padà wípé ẹ̀sìn tó wù gangan lọ́lọ́run fẹ́ kó òun ó ṣe ó ní tó ṣẹlẹ̀ yìí tí ó bá ṣẹlẹ̀ ó lè ṣeé ṣe ẹ̀sìn tó wù tọ́lọ́run kọ́ ọmọ gangan òun ò ní ṣe mọ́ àá padà play fídíò kọ́ ta lọ́yọ̀ ẹgbà tí àníyàn tiwa ò ní pé tá a bá rí èèyàn kì í ṣe pé àárín èèyàn lọ Mákà bẹ́ẹ̀ tí ni wọ́n ní wọ́n rán lọ Mákà wọ́n fún 5 million yìí wọ́n àyè tán èèyàn gbà Islam ẹ̀jọ̀ gbọ́ yín náà torí pé àná sára sọ pé fawallahi an yahdiyaka Allahu bika rajulan wahidan
khairu laka min an yakuna laka humurun na'am tẹ́nìkan bá fi mọ̀nà tó bá gbọ́ ìsìlámù yìí látàrí ìyẹn kan ó lóore fún ìyẹn dúkẹ́ yẹn fi ràkúnmí olówó iyebíye wá sẹ́rí ẹ̀yin mùsùlùmí kan tí ẹ fẹ́ gba ìtànjẹ ẹ̀yin kan lè sọ pé wọ́n ti fẹ́ sọ̀rọ̀ yìí dọ̀rọ̀ ẹ̀sìn o tó bá jẹ́ pé káwọn náà sọ Muyideen nìyẹn dẹni tí ó máa lọ chọ́ọ̀chì yẹn wáyé táwọn fi gbọ́ pé tẹ́nìkan pọ́pílìsì pé wọ́n ní ẹnìkan ló interview rẹ̀ àwọn mẹ́ni tó gbé sẹ́rẹ́ ń tọ̀hún tọ́lọ pàdé ẹni mọ́sálásí tọ́lọ rìkọ́dù ẹ̀ tán pósìtì àmẹ́tọ̀ àmọ́ tó bá jẹ́ pé ẹ̀yin náà ẹ rò pé humanity before religion ni pé ókè ó ti di Islam wáyé tí ọ̀rọ̀ pé wọ́n ti sọ di mùsùlùmí wáyé tó fi dogun ṣèbí kẹ́lẹ̀ kọ́kùnrin ó rédíò kọ́bìnrin ó rédíò ṣèbí kẹ́jọ́ sáà ti máa lọ ni but wáyé tẹ́yìn mùsùlùmí kan wá fi ń gbada ta tẹ́yìn ọ̀gbọ́ ẹ̀sìn ti ń yé pé wọ́n ti fẹ́ sọ dọ́rọ̀ ẹ̀sìn wáyé tó jásí pé tájẹ́ẹ̀tì tàwọn tọ̀hún yẹn gẹ́gẹ́gẹ́gán òun náà ni pé tó jásí pé àwa mùsùlùmí là tún wá ń gífù opportunity wípé wọ́n ti fẹ́ sọ dọ́rọ̀ ẹ̀sìn o wọ́n ti fẹ́ wáyé tó jásí pé àwọn kan wọ́n rí fídíò rẹ̀ bóyá níjẹta àbí lánàá tí wọ́n sẹ́ndì ẹ̀sìn mi lánàá náà ni tí wọ́n sẹ́ndì ẹ̀sìn mi pé ọmọ yìí ẹnìkan pọ́sẹ̀ pé ó kírun àwa ò bá yín dráàgì ọ̀rọ̀ competition káwọn bá yín ṣe pé wọ́n ti sọ di mùsùlùmí o wọ́n ti sọ di kíní kan o ọjọ́ jásí pé ibi tá a bá ṣẹ́ dé ṣèbí àgùntàn tiwa ni ṣèbọn máa wálé lọ́yẹ kọ́jẹ́ tí Muyideen bá padà tẹni tó ń kírun padà ṣèbọn máa wálé. ojú wo lẹ́yìn náà fi wò báwo ló ṣe rí lọ́kàn tiyín ẹ máa bá mi jù sí comment àmọ́ ní èrò ti tèmi èmi sì dúró lórí wípé mi ò rò wípé anybody ń pùṣe Muyideen ìfẹ́ inú Muyideen ni Muyideen ṣe tó bá wá ṣe pé lóòótọ́ ìfẹ́ inú ẹ̀ náà ni pé kó padà sínú ẹ̀sìn Islam kó lọ máa ṣẹ̀sìn tán kanlẹ̀ bíi sí well anyway àtúnṣe Christian o àtúnṣe Muslim o kó ṣáà ti mọ Ọlọ́run lọ́kàn gbogbo àwọn ìwà pálapàla tó sọ wípé ó ń wù ìwà à ń mutí ni o à ń ta tẹ́tẹ́ ni o tó bá ti gbá wọn yẹn jù sílẹ̀ gbogbo èsì tó wù tó bá jẹ́ tí Muyideen bá padà ṣe yóò sì padà bọ́ lọ́hùn pàdé ń bibẹ̀ ni káyé wa ó lè dá náà la ṣe ń sìn lọ́hùn táyé Muyideen bá ti wá lè dá ẹ̀sìn kẹ́sì táyé Muyideen bá ti lè dá ó free láti ṣe gbogbo ala ní freedom of religion àmọ́ nípa wípé wọ́n gbalé lọ́wọ́ Muyideen àti pé wọ́n gbàyàwó lọ́wọ́ Muyideen èmi sì lérò pé afáì sì ní láti jáde lẹ́ẹ̀kan sí láti wá ṣàlàyé àárín yẹn fún wa torí kò yé wa dáadáa ìwé ilé Muyideen wọ́n ti gbélé Muyideen lọ́wọ́ gbogbo wa náà láti rí wípé wọ́n gbélé lọ́wọ́ ìyàwó Muyideen ló kọ̀ láti tẹ̀lé Muyideen lọ kì í ṣe pé bóyá àwọn yọ̀ǹda ìyàwó fún kí wá ní gbogbo awuyewuye kí wá láwọn ọ̀rọ̀ tó tún wá ń sọ jáde pé wọ́n gbalé lọ́wọ́ wọ́n gbà ìyàwó lọ́wọ́ àárín yẹn ò tí ì yé wa dáadáa àfáà sì ní láti jáde lẹ́ẹ̀kan sí láti wá ṣàlàyé ẹ̀ fún wa kó bá a lè yé wa yékéyéké gbogbo ojú tẹ́yin náà bá wá fi rí ẹ̀yin èèyàn ẹ máa bá mi jù sí comment section ẹ má wá gbàgbé láti máa bá mi subscribe kẹ́dẹ̀ máa follow wa ẹ like fídíò yẹn fi ròyìn lórí ẹ̀ sí comment kẹ́sì máa bá mi share kó máa lọ lórí ayélujára ẹ ṣé púpọ̀.